ẹ̀sìn tó wọlé. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ ẹ̀sìn tó wọlé? Ẹ gbọ́ ná, ilẹ̀ ń rọ̀ bí ẹni pé ìpìlẹ̀ ń yí, ọkàn ọmọ ènìyàn sì ń mì bí ewé lójú afẹ́fẹ́. Ilẹ̀ Odùduwà ń sunkún lábẹ́ ẹsẹ̀ àwọn ọmọ rẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí wa gan-an ná? Ọmọ ilé àṣẹ, àwa tí a bí sínú ìmọ̀ ìjìnlẹ̀, àwa tí a dàgbà lórí ọgbọ́n àgbà, àwa tí a mọ̀ pé àṣẹ ní ń rú ayé, tí ń dá ayé dúró. Kí ẹ̀sìn òkè òkun tó dé, a ti mọ Ọlọ́run, kì í ṣe nípasẹ̀ ìwé, ṣùgbọ́n nípasẹ̀ ìmọ̀ inú àti ìbáṣepọ̀ pẹ̀lú àṣẹ. A mọ Olódùmarè, a sì mọ̀ pé òun ló ga jùlọ. A mọ ọ̀nà sí i nípasẹ̀ òrìṣà, kì í ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run èkejì, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀nà tí a fi ń dé orísun gbogbo. A ní ìlànà, a ní ìṣe, a ní ìtẹ́lọ́rùn ọkàn, ṣùgbọ́n àlejò dé. Ó dé pẹ̀lú ìmọ́lẹ̀ lójú, ó mú ìwé lọ́wọ́, ó mú ìlérí sí ẹnu. Ṣùgbọ́n lẹ́yìn ìmọ́lẹ̀ yìí, òjìji kan wà tí kò hàn gbangba. Ó ní ẹ fi tiyín sílẹ̀, a sì tẹ́tí sí i. Kì í ṣe pé a ṣàwárí, ṣùgbọ́n pé a gbàgbọ́ láì ronú jinlẹ̀. A ti gbàgbé pé tẹnitẹni tàkísà ni tààtàn. A fi Ifá sínú ìkùukù, a fi Ṣàngó sínú ẹ̀gàn, a fi Ọ̀ṣun sínú ìtìjú. Àwọn tí wọ́n jẹ́ ìran wa di ohun tí à ń bẹ̀rù. Ẹ gbọ́ o, ta ni yóò sọ pé a kò ta ara wa lọ́wọ́ ara wa? Ta ni yóò jẹ́rìí pé a kò kọ ìtàn wa sílẹ̀ lọ́wọ́ ìgbàgbọ́ tuntun? Ilé kan ṣoṣo, ṣùgbọ́n ọkàn di mẹ́ta. Bàbá ń pe orúkọ kan, ìyá ń pe orúkọ mìíràn. Ọmọ sì ń rìn nínú òkùnkùn ìdánilẹ́kọ̀ọ́. Ilé di pápá ogun, àdúrà di ìjà, ìgbàgbọ́ di irin tí ń gé ìbáṣepọ̀ kúrò. Ẹ̀sìn tí a gbà pé yóò so wá pọ̀ ló di ohun tí ń tú wa ká. Orúkọ wa ńkọ́? Orúkọ kì í ṣe ìpè lásán, ìtàn ni, ìran ni, ìdílé ni. Ṣùgbọ́n a tà á. Egúnjọbí di Johnson, Ọ̀ṣúnkẹ́mi di Mariam, Ògúnbíyì di Peter, Ifáṣínà di Ibrahim. A fi ohun tí ó mọ ìtàn wa sílẹ̀, a gba ohun tí kò mọ ibi tí a ti ń bọ̀. Ẹ gbọ́ o, nígbà tí orúkọ bá kú, ìran ń sunkún nínú ìdákẹ́jẹ́. Àṣà di ẹ̀sìn, ìṣe baba di ohun ìbẹ̀rù, àgbà di ẹni tí a kọ̀ sílẹ̀. Babaláwo, ẹni tí ó jẹ́ àpótí ìmọ̀, di ẹni tí à ń sá fún bí ẹni pé ó mú ibi wá. Ẹ gbọ́, ilé tí kò bá ní àgbà, ìgbẹ́ ni yóò gbà á lọ́jọ́ kan. Wọ́n kọ́ wa pé ẹ máa gbàdúrà, ẹ máa sin Ọlọ́run, ṣùgbọ́n ta ní kọ́ wa pé ìwà lẹwà? A rí ẹni tí ń sunkún sínú ilé ìjọsìn, ṣùgbọ́n tí ń pa ìwà mọ́lẹ̀ lójú ọ̀nà. A rí ẹni tí ń tẹrí mọ́lẹ̀ ní mọ́ṣáláṣí, ṣùgbọ́n tí ọkàn rẹ̀ kún fún èké àti ìkórìíra. Ẹ̀sìn pọ̀, ṣùgbọ́n ìwà ń kú díẹ̀díẹ̀. Ẹ gbọ́ o, ọmọ Yorùbá, kí ló dé tí a fi ń sá kúrò ní inú ara wa? Ṣé a fẹ́ di omi tí kò mọ orísun rẹ̀? Ṣé a fẹ́ di afẹ́fẹ́ tí kò ní ìtàn? Mi ò ní ẹ má kọ ohun tuntun o, ṣùgbọ́n ẹ má ṣe bà
ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ jẹ́ ẹni méjèèjì, ẹni tí ó mọ Ọlọ́run tí ó sì tún mọ ìtàn rẹ̀, nítorí odò tí ó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ní ọjọ́ kan. Ìran tí ó bá sọ ìtàn rẹ̀ nù yóò di àlejò nínú ilé ara rẹ̀. Ẹ gbọ́ o, ẹ gbọ́ o, ẹ gbọ́ o. Ìkìlọ̀ ni mo fi sílẹ̀, ọgbọ́n ni mo fi kọ́ sínú ọkàn yín, kí ẹ̀sìn má ba ìran wa jẹ́, kí a má gbàgbé ẹni tí a jẹ́. Ọmọ aláṣẹ ni àwa Yorùbá jẹ́. Orúkọ mi ni Omidan Ọmọlàbákẹ́. Ètò tí ẹ gbọ́ tán yìí wáyé láti iléeṣẹ́ Ìwúre Palace lábẹ́ ìṣàkóso Dr. Prince Ọlámilékan Olówu. Bí o bá ní àǹfààní àti rí fọ́nrán yìí, rí i dájú pé o tẹ àmì like, share kí o sì comment láti tún máa bá wa ká lọ lórí ìkànnì yìí. Ó dàbọ̀.